kí ọ̀rọ̀ mi mọ́ jìn ó yẹ kí n jáde mọ́ pẹ̀lú tí mo ti rí àmọ́ láti àná mo wá rí kílípù Alhaji Abdulkadir ó lè márùn lára àbí tó fi kọ́ wa ni mo fi dákú kan báwọn ìbá níbi ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ Alhaji ó lè márùn níbi ọ̀rọ̀ tí mo sọ nípa òpònú kan tó sọ̀rọ̀ látara yìí pé bàbá wa Khalifatul Adabi yìí nígbà kékeré wọn lọ kó ẹbọ jẹ tẹlómi ò sì jẹ tọrọ kírú rẹ̀ kan àwọn òbí wọn àtàwọn àfáà wọn sì bí ewu mẹ àlàyé ni mo ṣe mọ wọn ṣe wáàsí níbẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ wáàsí bẹ̀rù Ọlọ́run sí ní wà tẹ́yìn báyìí ṣe ọgbọ̀dọ̀ le ibẹ̀ ni mo ti wá mention àwọn Alhaji Abdulkadir onílẹ̀ márùn pé àfáà tẹ́yìn sọ pé odidi àfáà tẹ́yìn sọ pé kẹ́bọ jẹ yìí Alhaji Abdulkadir onílẹ̀ márùn náà ọmọ kéwu wọn ni èmi tún fi ràpọ́nlé fún wọn bẹ́ẹ̀ kí ọmọ kéwu wọn ni tó yẹ kí bẹ́ẹ̀ ló sì rí wàláì bẹ́ẹ̀ lórí ọmọ kéwu wọn ni alhaqiqatun tabqa wa in tala samanun haqiqatun tabqa òdodo ọmọ bẹ̀rọ gbére o wa in tala saman kódà bí gbàbá ṣe lò kó gùn kó pẹ́ tó òdodo ọmọ bẹ òdodo ọmọ bẹ yọmọ gùn yóò gùn jùgbà lọ lódodo ẹni bá jẹ́ òdodo tọ́jú lódodo tí ń tẹ̀lé ayé al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tó lọ ní ya ayyuhar rasul ya ayyuhal ladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin irú ẹni yìí jèrè jùlọ Alhaji Abdulkadir ó lè márùn àǹsọ́ Islam lẹ ti ké primary school yìí kẹ tó lọ sálórí tẹ̀wé hùn àǹsọ́ Islam ni ẹ wá ní dákọ̀ àwọn méjì yín inú àwọn méjì yín Alhaji wa Abdulrahman Alálùbọ́sà wọ́n ẹjọ́ lọ sí àǹsọ́ Islam ni Alhaji wa Abdulrahim náà Alálùbọ́sà inú àwọn méjì yín ni Alhaji wa bàbá Sẹ́ríkì Mọ́làmí Alhaji wa bàbá Aliaga classmate yìí ni ẹjọ́ lọ ni Alhaji wa Suleiman ọba Ẹdùn Alhaji wa Suleiman ọba Ẹdùn inú a classmate yìí ni Alhaji wa Alhaji Abdulkadir ó lè márùn kátólíkà àwọn tẹ́jọ wà nù Alhaji wa ọba Onpẹ inú a classmate yìí ni Alhaji wa Ìdòwú inú a classmate yìí ni Alhaji wa Táyé inú a classmate yìí ni gbogbo ọ̀tá bí ń bẹ láyé ẹntẹ́ni kà fún inú gbogbo ń bẹ láyé Alhaji Abdulkadir ó lè márùn ó kọ yín yìí ó wúwo tayọ kí ẹ máa gọ lábẹ́ ẹ̀rọ ọpọlọ yín sì ní ẹ̀rí nǹkan há sórí ntẹ́ wá rí há sórí nínú àwọn nùsùs àwọn tíra tẹ́ rí há sórí wọn tẹ́ máa dálẹ̀ gẹ́lẹ́ bí kójú ọ̀rọ̀ ọ̀hún èyí sì tàbí tó ayé ṣe Alhaji Abdulkadir ó lè márùn kí lẹ̀ parọ́ sí ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ ilé Alhaji lẹ ti bẹ̀rẹ̀ primary school ilé Alhaji láti ibẹ̀ ló ti di Ansarul Islam ìgbà tẹ́lẹ̀ parí tẹ́lẹ̀ ẹsẹ̀ lọ sí Alóore ó sì ní tọ́sẹ̀lẹ̀ àmì mi ò nídìí yẹn torí àwọn ifá ẹ̀rídùn ọmọ ènìyàn àìfà àyà ó sì lẹ́nu tó kó yín lọ bàbá wa Sẹ́ríkì Mọ́làmí tẹ̀lé àwọn ni wọ́n kó yín lọ sí skul tẹ́yìn bá sì dé skul Ansarul Islam dandan yóò kéwú nígbà yìí ẹ kéwú lérí láyìn gbogbo ẹ̀dùnkú sọ̀rọ̀ àwádìí ni hádọ̀rí ni àsìmọ́rí ni gbogbo àwọn tíra yẹn ẹ kọ́kọ́ kéwú láàárọ̀ kẹtó bọ́ sí skul kẹtó bọ́ sí skul láti lọ lè kọ́ Gẹ̀ẹ́sì ní Ansarul Islam ibi tẹ́ ti bẹ̀rẹ̀ nu
àwọn méjì nìyẹn nínú àwọn tí wọ́n ń kọ́ yín kéwú tí sì ń kọ́ yín níwèé ńjọ́ yìí tó ń kọ́ yín kéwú ní àṣọ fúlàní bàbá wa Màálìmù Núhà àti àwọn bàbá wa Alhaji Abdul Wahab Iléèlá àwọn àfáà ni wọ́n tó kọ́ yín àwọn bàbá wa Khalifatul Adabiyin tó sílé tọ́lọ́wọ́n ọba lọ yìí àwọn bàbá wa tó sílé tọ́lọ́wọ́n ọba lọ yìí ẹlẹ́mú kọ́ wọn rí ẹ̀sẹ̀ gbó kọ́ wọn rí ẹ̀sì bẹ̀rù Ọlọ́run ẹlẹ́mọ̀ wọn rí inú àwọn àfáà yìí nù àwọn bàbá Sẹ́ríkí Málàmí inú àwọn tó já àwọn àfáà yìí tó kọ́ yín lọ́rùn inú àwọn àfáà yìí nù àwọn bàbá wa Alhaji Sambo inú àwọn àfáà yìí nìyẹn bàbá Abdul Qadir tàbá ní ká fà yóò fàyà tàbá ní ká fà yóò fàyà ẹ̀yà rọra yí ká mọ jámọ́ lára wa jẹ́jẹ́ tẹ́ bá mèmí tẹ́lẹ̀ fẹ́ jáde sí ká jáde síra wa ni ẹ̀ ní sọ gbólóhùn báwọn fún mi tẹ́ bá mọ̀ mí dáadáa tó wáyé pé ẹlẹ́mọ̀ mi inú mi dùn yes ẹ̀ mọ̀ mí àmọ́ ẹ sọ mi kílípù náà pé ọdẹ kejì àfáànà báyìí ẹ sì lẹ́mọ̀ mí ẹ wo àwọn irọ́ tútù ẹ sì lọ́dẹ kejì tí sọ̀rọ̀ sí yín ẹ sì tó ní ẹ mọ̀ mí àwọn classmate yín nù ní ẹnu kan gbogbo àwọn eléyìí àwọn classmate yín ni kó tó di pé ẹ lọ alóore tọ́ba ẹ kú wòye ṣe classmate yín tó sì dẹ́yìn náà lójú ẹ jáde kẹsì búra bọ́lọ̀ ṣe ní kí ẹnu yín dùn fún làánà ẹ mọ làánà ṣe ẹ mèpèsè gan ẹ sì mọ búra bú ẹ jáde bẹ́ẹ̀ búra àwọn tó ajá classmate yín náà wọ́n jáde sí yín èyí ń bá wọn. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi nípa pé mùdírù wọ́n sọ̀rọ̀ nípa pé àfa akẹ́bọjẹ táyìn gbà lérò mẹ́ni pé bí ọmọ àfa mi jọmọ ẹni ọlọ́run wọn lọ lè kẹ́bọjẹ èyí ṣe tẹ́ ẹ̀ lọ sí fáwọn fún bàbá tiyín náà. àbà akramakumul karim bàbá Alhaji Abdul Qadir à ń sọ tí ń dùn wá lọ́kàn yìí pé kẹ́ tó mùdírù sí pẹ̀lú ọpọlọ tẹ́ ẹ ní àti tẹ́ ẹ há tẹ́ ẹ sọ pé bàtà lẹ́yìn sì ń kó nípa bàtà mùdírù mọ́kàsì ẹ̀yin tẹ́ wọn kó bàtà mùdírù mọ́kàsì èyí sì tẹ́ ẹ bá mùdírù mọ́kàsì sọ tí ń jẹ́ òdodo ọgbà eléyìí ó túlù yọ bàlújẹ́ níta nídìí nìyẹn kílípù tí mo wá ṣe yẹn mo wá fi ẹ̀hónú hàn bí ẹ bá sá ń sọ̀rọ̀ àmọ́ ọmọ ìjọba bá rẹ̀ níbi ọ̀rọ̀ wọ́n ní àlùwáyádú sírù àbíyì pé ọmọ ìjọba bá rẹ̀ àwa ṣàlàyé ọ̀rọ̀ náà pé gbólóhùn yìí ṣé táàsì àlápè ni àbí àdùá òtàrọ́ hù ṣe ní làfẹ́ pè wọn ò ṣàdúrà fún wọn mẹ́ wọn ò ṣèkẹ́dùn kankan fún wọn mẹ́ wọn kà sọ pé wọn kó ẹbọ jẹ wọn jẹun wọn yóò bákẹ́tẹ́ yóò àná nínú ibẹ̀ ló ti jẹun yóò ẹ gbé ìwòsàn pọlọ tó bá yẹ pé ń tọrọ káàtì pọtọ tí yín náà dá àmì yìí ò dùn mí ẹ ti sọ àwọn ọ̀rọ̀ kan rí tó sì wà lọ́wọ́ mi fúnra ẹ̀ lẹ́sọ́ tó sì wà lọ́wọ́ mi àwọn àgbàlagbà sì ní ìkara ahun làá fi ń pa ahun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà ní mo fi ṣe ẹ̀rí tí sì mo fi jáde sí nípa àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ ti gbàgbé pé ẹ ti sọ tẹ́ ẹ ti gbà yes mo sọ tòótọ́ àmọ́ ọlọ́mọdé eré tí fi ṣàṣà sí yín ọlọ́mọdé eré tí fi ta kàngbẹ̀ pẹ̀lú yín ọlọ́mọdé rí gbogbo èèyàn bá ń sàmí ọlọ́mọdé rí torí tẹ bá lẹ́ bá mi fà á lérí tí mo sọ ohun ìbú yín bẹ̀ kìí sì ṣe pà ń wá yín ní súnmọ́ àwa yín ṣe báyìí mọ iye àwọn ọmọ kéwu tí náà tẹ kílèmù wọn ibi tẹ ti tàǹfààní là ń sọ ìbú yín ìlérí yín dàrú ìbú bẹ́ẹ̀ èsì lè wí bẹ́ẹ̀ láéláéláé torí pé àfa àtẹ̀mí èsè léèbù àfa àtẹ̀mí èsè léèbù bàbá máa ṣe léèbù ni ẹ ti rí níbi wọ́ọ̀dù àfa àtẹ̀mí náà tí wọ́n mọ̀ pè é ló wọ́n bìà tí wọ́n mọ̀ pè é àfa mi ṣe àsínú ra ká mọ bí èbú bẹ́ẹ̀ kò sínú ra ká mọ ṣépè kò sínú ra wa kọjá sí pé àmọ́ da ayérú da ìlú rú kù sí mẹ́ àlàyé ni mò ń ṣe mo fi ṣàlàyé débẹ̀ ẹ wá ní bóyá kò yé mi ntọ́ wá yé mi nu tí ọba tó wá rí bẹ́ẹ̀
ń bèrè sí ní ọ̀dọ̀ yín. Ẹlẹ́kẹta nọ̀rọ̀ mi ìwọ ọmọ ìyá mi tó ń sọ ọ̀rọ̀ káàkiri man hafara furatan li akhihi waqa'a fiha. ìwọ ọmọ ìyá mi tó ń gbẹ́ kòtò, ọmọ ìyá tí ń gbẹ́ kòtò fọmọ ìyá rẹ̀, ọ̀ ń jẹ nú epo mi, òun múnú omi mi, mo sì gbé ọ síbi tó ga, ọwá torí pé wọ́n ń fi àbùkù kan àfáà mi ibi tí mo ti kẹ́kọ̀ọ́, mọ̀ wọ́n ń jáde láti pé kíní yóò rí bẹ́ẹ̀, ọwọ́n ń ṣe kọ̀rọ̀kọ́ndù mùnáfìkí pẹ̀lú àwọn kan. ọba sì ronú fa, ó sì mọ̀ mí, ọmọ mi dára, ọba sì ronú, ọba má jẹ́ kí okùn bíbí àti okùn àṣepọ̀ àwọn tó bí wa ń kọ́ tọwọ́ èmi pẹ̀lú rẹ kó ti bẹ̀ já o. ọ̀tọ̀ ní tà ń sọ ọ̀tọ̀ lẹ́bí o, ọ̀tọ̀ ní ìjọ máa fá, ọ̀tọ̀ làfá o. kò sí tí ò yé mi o, kò sí tí ò yé mi o, kò sí tí ò yé mi o. ọba ronú kòtò tó ń gbé kalẹ̀ yìí, man hafara furatan li akhihi, ṣeye waqa'a fiha. gbogbo ẹni bá ń gbẹ́ kòtò kan fọmọ ìyá rẹ̀, wallahi òun ni kò síbẹ̀, torí ọmọ ìyá òun tó bá ti ní àníyàn tó dáa pẹ̀lú ọmọ ìyá rẹ̀, mọ̀ láníyàn tó dáa sí i, ní tó bá ti dé bá ó dé bá mi, ní tó bá rọ́lù mi, ọba jíkèrè rẹ̀ pé kó ronú dáadáa o, kó ronú dáadáa o, torí pé ìbẹ̀rẹ̀ la máa rí àmọ́ òpin rẹ̀. Ọlọ́run jẹ́ ká ní àtìbọ̀tán tó dáa. wal aqibatu lil muttaqin. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.